A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó fún wa láti lè wà lórí ètò yìí lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé ní ọkùnrin lóbìnrin ní ọmọdé ní àgbà tí ẹ máa ń pè wá. Ẹ jẹ́ kí n tún fi àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa yẹn sí ojú móhùnmáwòrán yín kí n sì tún pè é fún yín ní ẹsẹẹsẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́ta lè fi bá wa sọ̀rọ̀. Èyí tí wọ́n pè kàn òun máa ń gba WhatsApp wa àti ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 07038085652 07038085652 àti 07087682122 07087682122 àti WhatsApp wa 07055307492. Ẹ káàbọ̀ sínú ọdún tuntun yìí. Mo ní ìpèníjà tí mo fẹ́ fún yín wípé dìde padà. Kí ni mo wí o? Dìde padà. Ó ṣe pàtàkì kí ẹnìkọ̀ọ̀kan wa kí a ní ìpinnu pé lọ́dún yìí mi ò ní jókòó síbi tí mo ṣubú sí. Ṣé rí ènìyàn lè ṣubú nínú èròǹgbà, sínú ẹ̀ṣẹ̀, kúrò nínú tó dára. Ṣùgbọ́n mo fẹ́ pè ọ́ níjà, dìde padà. Matthew orí 26 jẹ́ ìtàn tí gbogbo wa mọ̀ dáadáa. Matthew orí 26 ẹsẹ̀ àádọ́rin ni wọ́n ti bẹ̀rẹ̀ 69 àádọ́rin ẹsẹ̀ kọkàndínláàádọ́rin ni wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n kà á dé ẹsẹ̀ karùndínlọ́gọ́rin lẹ́sẹsẹ fún wa. Pétérù jókòó lóde ní ààfin. Nígbà náà ni ọmọbìnrin kan tọ̀ ọ́ wá. Ó wí pé ìwọ pẹ̀lú wà pẹ̀lú Jésù ní Gálílì. Ṣùgbọ́n ó sẹ́ ní ojú gbogbo wọn. Ó wí pé èmi kò mọ̀ ohun tí ìwọ ń wí. Ẹsẹ̀ kọkànléníàádọ́rin. Nígbà tí ó sì jáde sí ìloro, ọmọbìnrin mìíràn sì rí i. Ó wí fún àwọn tí ó wà níbẹ̀ pé ọkùnrin yìí wà pẹ̀lú Jésù ti Násárẹ́tì. Ó sì tún fi èpè sẹ́ wípé èmi kò mọ ọkùnrin náà. Nígbà tí ó pẹ́ díẹ̀, àwọn tí ó dúró níbẹ̀ tọ̀ wá. Wọ́n sì wí fún Pétérù pé lóòótọ́ ọ̀kan nínú wọn ni ìwọ í ṣe, nítorí pé ohùn rẹ̀ fi ọ́ hàn. Ohùn rẹ̀ fi ọ́ hàn. Nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí búra àti síré wípé èmi kò mọ ọkùnrin náà. Lójú kan náà àkùkọ sì kọ. Pétérù sì rántí ọ̀rọ̀ tí Jésù wí fún un pé kí àkùkọ tí ó kọ, ìwọ ó sẹ́ mi lẹ́ẹ̀mẹ́ta. Ó sì bọ́ sóde, ó sunkún kíkorò. Olúwa dúpẹ́ fún àkókò yìí. Ẹ ṣé fún àǹfààní láti lè wàásù ọ̀rọ̀ yín nínú ọdún tuntun yìí. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣiṣẹ́ láyé wa. Jẹ́ kí ayé wa kó gba okun tó nílò láti dìde padà. Ògo ni forúkọ mímọ́ yín. Jésù Olúwa wa. Àmín. Ta ni mo fẹ́ bá sọ̀rọ̀ Ọlọ́run ní àkókò yìí? Ìwọ tó ṣòwò tójú òwò dàrú lẹ́sìn. Ó wá ṣiṣẹ́ kankan mọ́. Ó wá mutí kí. Ó ń bá ìyàwó lójú jẹ́. Ó ń bá àwọn ọmọ lójú jẹ́. Ó ń yáwó kiri lójoojúmọ́. Ó ò rówó ọ̀hún san. Ta ni mo fẹ́ bá sọ̀rọ̀ lákòókò yìí? Ìwọ onígbàgbọ́, ọ̀gá akọrin nígbà kan rí, tẹ́nìkan ṣẹ̀ tó wá ọ̀gá akọrin mọ́ torí pé ó bínú.
ìwọ ọ̀gá akọrin tó bára rẹ nínú ẹ̀ṣẹ̀, ó bára rẹ nínú ẹ̀ṣẹ̀, ó ṣàṣìṣe ńlá, ó lè má dọ̀gá akọrin mọ́ láéláé. Ǹjẹ́ o mọ̀ pé o ṣì wúlò fọ́lọ́run? Ta ni mò ń bá wí? Ìwọ tó ti ṣiṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run rí, tí wọ́n bá ọ nínú panṣágà, o lè fẹ̀rí rẹ sọ pé mo ṣẹ̀, ẹ má dàbí mi, kọ́lọ́run sì tún lù ọ́. Èyí tó fi ń parọ́ kiri wípé yìí ṣe wọ́n parọ́ mọ́ mi ni, èyí tó fi ń pẹ́ra rẹ ní tó jẹ́, èyí tó fi ń lépa, tó fi ní ìlépa tó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, ṣiṣẹ́ tó bó ṣe lè dìde padà. Àǹfààní ń bẹ fún ọ láti dìde. Kò tí ì tán, ó ṣì wà láyé. Ìwọ tó ti ń ronú bó ṣe para rẹ nítorí ìgbésẹ̀ òdì tó ti gbé, tó ti kó bá ọ, tó ti kó bá ìdílé, tó ti kó bá iṣẹ́, tó ti kó bá ìjọ Ọlọ́run. Ìwọ tó ń ronú àti para rẹ, mọ́ para rẹ. Ọlọ́run ò tí ì sọ pé ó ti tán fún ọ. O lè dìde padà. Ìtàn tá a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí ó ṣẹlẹ̀ wípé wọ́n mú olùgbàlà nítorí pé wákàtí yẹn ti tó fún un láti kú fún ẹ̀ṣẹ̀ aráyé. Jésù sì wípé gbogbo yín lẹ ṣẹ̀ mi. Pétérù ní àwọn eléyìí lè ṣẹ̀ ọ́, ìgbé mi ò lè ṣẹ̀ ọ́. Nǹkan àkọ́kọ́ tó máa ń fa ìṣubú fún ọ̀pọ̀lọpọ̀ wa ni pé a rò pa alágbára ju àwọn ẹlòmíì lọ. Tó o bá fẹ́ ṣubú, ó fẹ́ ṣubú, nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ fi lélẹ̀ nìyẹn pé Olúwa dì mí mú. Ìdí tọ́pọ̀lọpọ̀ wa fi máa ń ṣubú ó ní pé a rò pa àmọ́ ṣe, a rò pa agbọ́njà àwọn ẹlòmíràn lọ, a rò pa alóye jẹlòmíràn lọ, a rò pa ní ìmọ̀ jẹlòmíràn lọ. Ìtọ́jú o bọ́ sọ́wọ́ àwọn alágbèdánù, ìtọ́jú o bọ́ sọ́wọ́ àwọn olènu, àwọn tán yàn ọ́ jẹ, o rò pé o gbọ́n jù wọ́n lọ. Bí wọ́n ṣe ń ṣètò bó ṣe yàn wọ́n jẹ làwọn náà ṣètò bí wọ́n ṣe yàn ọ́ jẹ. Nígbà wọn wá là ọ́, o gbọ́n bí ẹni tó ń ṣọ́ ọ, o wá fayé rẹ sínú rúdurùdu míì. O gbọ́ ni pé ẹ má ṣe kún fún ọtí wáìnì ní ètí rúdurùdu wà. Kò sáyọ̀ ń bẹ́ẹ̀, rúdurùdu ló wà ń bẹ́ẹ̀. Ọtí tó mu ṣo ti wá tán ṣòro rẹ̀. Pétérù, ọmọbìnrin kan dojú, obìnrin ló kọ́kọ́ kò lójú tó ní ìwọ ò mọ Jésù, èèyàn rẹ̀ ni ọ́. Èmi ò mọ̀, ẹni tó lóhun ò ní ṣẹ, tó wá lóhun ò mọ̀, ó mọ̀ àbó mọ̀, ó mọ̀. Ìgbọ́n Pétérù ti ṣe Olúwa. Ẹni tó lóhun ò dàbí àwọn kan, ẹni tó sọ́ra ẹ̀ di pàtàkì, ìpè kí ni láyé, ilé ṣerú ẹ̀, ṣé lóòótọ́, ṣé ó dán lójú, ó dá kí ló wá ṣeun. Mo ń bọ́ sọ̀rọ̀ ọmọbìnrin tó ń fa àǹtí kan ṣe ẹ̀ pé láyé onírànù àǹtí orí ó ti lóyún, ó ti lọ ṣẹ́yún. Èmi ò lè ṣẹ́yún láyé torí èmi ṣàgbèrè, ó dìgbà tí mo bá gbéyàwó, ó ti wá ṣàgbèrè ní ìsìn. Ṣé wọ́n náà ti mọ owó oògùn tó fi ṣẹ́yún? Ó mọ̀ pé láti bẹ̀ ó padà dá pànìyàn nù. Pétérù lálẹ́kẹ̀jì wọ́n tún pè níjà pé àló mọ Jésù, Bíbélì ló fẹ́ pè lélẹ̀. Lẹ́lẹ́kẹ̀ tó bẹ̀rẹ̀ sí búra, ó dàbí kó sọ pé tí n bá mọ̀ kó mọ̀ dáa fún mi, bí ẹ̀dùn ṣe sọ lójú mi. Ibi tí ìgbéraga tó mú dénú. Kí ni ìgbéraga máa ń ṣáájú? Ìparun. Ìwọ ni mò ń bá wípé dìde. Ó lè dìde. Ìwọ tó bẹ̀rẹ̀ sí ka Bíbélì lọ́dún tó kọjá, tó kàdé Ẹ́sódù tó pàdé tó kà mọ́ tí tọ́dún fi parí. Ó lè padà sí díẹ̀ kó bẹ̀rẹ̀ sí tún kà báyìí. Ó lè dìde padà.
nígbà tákùkọ kọ, Bíbélì wípé Pétérù ó dìde padà. Pétérù kò kú sínú ṣíṣubú, kò sùn sínú ṣíṣubú. Gbólóhùn kìíní tí mo sọ ni pé kì í ṣe pé èèyàn ò lè ṣubú, ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà tó tọ́. Ẹ jẹ́ kí n tún sọ, gbogbo ọ̀nà tó ṣe kí ni o, tó tọ́ láti dìde. Kì í ṣe pé kéèyàn wá jókòó kalẹ̀ rẹpẹtì sínú ìṣubú náà. Ọ̀rẹ́ mi, dìde padà. Ẹ̀yin náà wò, Pétérù ó jẹ́ ẹni tí ó rí ọ̀pọ̀lọpọ̀ ìyanu tí Jésù ṣe. Pétérù ó rìn lórí omi ṣáájú àkókò yìí. Pétérù ó rí níbi tí Jésù ti paradà, tí Èlíjà àti Mósè ti bẹ̀ wò. Ṣùgbọ́n ó padà ṣubú sínú pé ó sẹ́ Olúwa. Nígbà tó ṣubú yìí, èèyàn ò ní sọ pé ó ti tán fún bí. Ó ṣeéṣe káwọn èèyàn sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n Pétérù jáde lọ. Ó sì rántí ọ̀rọ̀ tí Jésù wí fún un pé kí àkókò tó kọ, ìwọ ó sẹ́ mi lẹ́ẹ̀mẹ́ta. Ó sì bọ́ sóde, ó sunkún kíkorò. Ẹkún kíkorò yẹn, nǹkan àkọ́kọ́ nìyẹn. Ìrònúpìwàdà náà ń pè é. Ìrònúpìwàdà ni pé Olúwa, mi ì ṣọmọ dáadáa. Ó dàbí ọmọkùnrin onínàkúnà yẹn. Ó tọ̀ bàbá rẹ̀ lọ. Ó ní, bàbá, mo ti ṣẹ̀ sọ́run, mo sì ti ṣẹ̀ sí ọ. Fi mí ṣe kan nínú àwọn alágbàṣe rẹ̀. Tó bá dìde, nǹkan àkọ́kọ́ ni o gbọ́dọ̀ padà sọ́dọ̀ Olúwa. Kì í ṣe pé kó máa sá fún Olúwa. Ìtọ́pọ̀lọpọ̀ máa ń ṣe nìyẹn. A wá bẹ̀rẹ̀ sí sá fún Olúwa. A wá ní ẹ̀ṣẹ̀ bí mo ti ṣubú. A wá máa ṣubú lọ. A wá máa jì sí nínú ẹ̀ṣẹ̀. A máa jì sí nínú ìwà ibi. A máa jì sí nínú gbèsè. A máa jì sí nínú ìwà bí Ọlọ́run. A máa jì sí nínú ìwà ibi. A máa jì sí nínú láàárọ̀ Sunday. Ó wá jókòó wájú ilé, ó máa mutí wẹ́rẹ́wẹ́rẹ́. Ìyàwó àtọmọ máa lọ lẹ́sìn, ò ní lọ. Ó lọ ń bọ́ lọ ń fa nǹkan lọ́wọ́. Ó ti sọ fúnra rẹ̀ pé ọdún ìní a lọ chọ́ọ̀chì. Ó fẹ́ ṣe ara rẹ̀ léṣe ni. Torí jíjókòó kanú ṣíṣubú kì í ṣọ̀nà àbáyọ. Mo tún sọ fún ọ, dìde padà. Ó lè dìde. Nǹkan àkọ́kọ́ nìyẹn. Ó sọkún. Ó tún sọ pé ronúpìwàdà. Kò sẹ́ pé Olúwa mi ò sẹ́ ọ. Olúwa mo sáàsára fẹ́mi mi ni o. Ọmọ ìgbọ́n náà fọgbọ́n ṣe ni o. Ó ní Olúwa mo ti ṣe kí ni o. Mo ti ṣẹ̀ ni. Nǹkan àkọ́kọ́ nìyẹn. Nǹkan kejì ni pé kò retí pé ó mọ̀ dájú. Ẹ jẹ́ sọ nǹkan kejì. Nǹkan kejì ni pé ó mọ̀ dájú pé Olúwa yóò gbà òun tó ń bá padà wá. Ṣé kí n fún ọ ní ìdánilójú kan, tó o bá padà lọ sọ́dọ̀ Olúwa yóò ṣe kí ni o, yóò gbà ọ́. Olúwa ò ní fi ọ́ lẹ̀. Olúwa ò ní ta ọ́ nù. O nílò láti padà lọ sọ́dọ̀ rẹ̀. Yóò gbà ọ́. Nǹkan kẹta ni pé kò sá fáwọn ènìyàn Ọlọ́run. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹni tó ti ṣubú yóò wá máa sá. Kì í ṣe lọ́dọ̀ Ọlọ́run nìkan, ṣùgbọ́n látọ̀dọ̀ àti fún àwọn ènìyàn Ọlọ́run. Ó ti lóyún, ní tí òjò lọ ṣọ́ọ̀ṣì mọ́nù. Òbí ó tún sákò ní ìlú lọ sí ìlú míì. Nígbà bá bímọ tán, ó wà jọ ọmọ ńlẹ̀, ó tún wá gbá igba ìrégbè ẹlẹ́kẹ̀jì. Wọ́n èpẹ́ lóyún mi. Kèpẹ́. Torí pé dípò kó padà sílé ìsìn, wọn ò bá gbà ọ́ lákọrin mọ́, máa bá wọn gbálẹ̀. Wọn ò bá gbà ọ́ lákọrin mọ́, wọn náà mú ìwé ìléwọ́ tó bá ti ń lọlé máa pín. Wọ́n ní lè ṣàkọrin mọ́, wọ́n ní lè ṣọ̀gá akọrin mọ́. Tí ìbá sì lè ṣọ̀gá akọrin mọ́, ìṣe nǹkan kan nínú ilé ìsìn yẹn mọ́ nìyẹn. Ṣé ìyẹn nìkan ni iṣẹ́ tó lè ṣe fọ́lọ́run?
ó ti jẹ́ pé ibi sí àrími yẹn ló fẹ́ jókòó sí àrími náà ló kó bọ́ tẹ́lẹ̀ kó wá máa sìn látàbẹ́nú máa bá wọn nà àga máa bá wọn gbálẹ̀ jẹ́ olóòtítọ́ sí Ọlọ́run máa ka ọ̀rọ̀ Ọlọ́run padà. Ǹjẹ́ mọ̀ pé Bíbélì wípé gbogbo ọjọ́ tí wọ́n lò ní yàrá òkè Pétérù wà ń bẹ̀. Kí mo ní Pétérù ṣe o? Pétérù wà ń bẹ̀. Ó dìde. Iṣẹ́ àpọ́stélì orí 2 ni wọ́n ti bẹ̀rẹ̀. Ẹsẹ̀ 12 ni mo fẹ́ kà fún wa. Bíbélì wípé a sì ṣe gbogbo wọn, ó sì rú wọn lójú, wọ́n sì wí fún ara wọn pé kí ni a lè mọ èyí sí? Níbi tí gbogbo ènìyàn ti bẹ̀rẹ̀ sí fèrè fọ̀rẹ́, náà tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé kí ni a lè mọ èyí sí? Ǹjẹ́ mọ̀ pé lẹ́yìn èyí ní ẹsẹ̀ 14 Bíbélì wá sọ pé ṣùgbọ́n Pétérù dìde dúró pẹ̀lú àwọn 11 yòókù. Pétérù tó sọ pé òun mọ Jésù tẹ́lẹ̀, ó wá dìde. Ó wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Jésù. Ẹni tó sọ ẹ́ lálákọ̀ọ́kọ́ nù, torí pé kò lọ para rẹ̀, torí pé kò sá fún Ọlọ́run, torí pé kò sá fún àwọn ènìyàn Ọlọ́run. Ìjọ Pẹ́ntíkọ́sítì yìí àmì ni pé 50 ọjọ́ lẹ́yìn àjíǹde ni. Ìjọ tó sẹ́ Jésù yìí ọjọ́ tó ṣáájú àjíǹde ni. Tí ń bá ṣí ó túmọ̀ sí pé ó lo ọjọ́ 54 ṣùgbọ́n kò sá fún Ọlọ́run. Pétérù kí ló ṣe o? Bíbélì pé ó dìde pẹ̀lú àwọn yòókù, ó sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, ó sì bẹ̀rẹ̀ sí ṣèfẹ́ Ọlọ́run padà. Ẹ̀yin náà wo orí 3, ẹ̀yin náà wo ẹsẹ̀ 4. Bíbélì sọ fún wa Pétérù sì tẹjú mọ́ pẹ̀lú Jòhánù, ó ní wò wá. Pétérù sì wí pé ní ẹsẹ̀ 6 fàdákà àti wúrà èmi kò ṣe kí ni o, èmi kò ní, ṣùgbọ́n ohun tí mo ní èyí tí mo wí fún ọ ní orúkọ kí ni o, Jésù Kristi. Ṣé Jésù tó lọ́wọ́ mọ̀rí kọ́ yẹn ló wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ orúkọ rẹ̀ padà? Ṣé kí n pè ọ́ níjà? Dìde lọ́dún yìí. Má sọ pé mo ti ṣubú lẹ́ẹ̀kan. Ẹ̀mẹ́ta ni Pétérù ṣubú. Ó ṣépè, ó búra. Ó sẹ́ Olúwa, ó ṣépè, ó sì tún búra. Ṣùgbọ́n ǹjẹ́ o mọ̀ pé ó dìde? Ó sọ kó kíkorò, ó ronúpìwàdà, Olúwa mo ti ṣì ọ́, kò ṣàwáwí, kò sá fún Olúwa rárá. Ó mọ̀ pé Olúwa yóò gbà òun, ó tọ̀ àwọn ènìyàn Ọlọ́run lọ, kò sá fún àwọn ènìyàn Ọlọ́run. Èmi mọ̀ ti ṣe rádaràdá ń tèmi, mo mọ̀ ti ṣe Olúwa. Lẹ́yìn ìgbà náà ló tún padà lọ tún lọ pẹja. Tí Jésù tó bá bí tó ti ń pẹja, tí Jésù yẹ kàṣọ òtì nífẹ̀ẹ́ mi báyìí. Bíbélì wípé olódodo yóò ṣubú lẹ́ẹ̀méje, yóò ṣe kí ni o, yóò sì tún dìde padà. Bíbélì wípé má yọ̀ mí ọ̀tá mi, bí èmi bá ṣubú èmi ó ṣe kí ni o, èmi ó dìde. Jẹ́ nǹkan ẹsẹ̀ méjì sí fún ọ. Iṣẹ́ àpọ́stélì orí 4, ẹ̀yin náà wo ẹsẹ̀ 8. Bíbélì wípé nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Ọkùnrin náà ó dúró de ìlérí Ọlọ́run, ó dìde padà, kò padà sínú ẹ̀ṣẹ̀, kò tẹ̀síwájú nínú ṣiṣẹ́ Olúwa, ó kún fún ẹ̀mí mọ́, ó sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà ní orúkọ Olúwa. Orí 5 ẹsẹ̀ 15, mo ti fẹ́ parí ìwàásù yìí, tẹ́tí sí mi dáadáa. Orí 5 ẹsẹ̀ 15, Bíbélì ní tó bẹ́ẹ̀ tí àwọn tí ń gbé àwọn abirùn jáde sí ìgboro tí wọ́n sì tẹ́ wọn sí orí àkéte àti ohun ibi ìrògbòkùn, pé bí Pétérù bá ti ń kọjá kí òjìji rẹ̀ tilẹ̀ lè ṣíji bo òmíràn nínú wọn. Ẹni tó lóhùn ọmọ Olúwa, nígbò yá lọ́lọ́run bẹ̀rẹ̀ sí lo òjìji rẹ̀ láti ṣiṣẹ́ ìwòsàn. Tó bá dúró sínú ṣíṣubú kò lè ṣẹlẹ̀ láéláé. Ọ̀rọ̀ tó ń sọ jáde, ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀rẹ̀ sí jáde lẹ́nu rẹ̀. Ó ti ṣubú rí, ṣùgbọ́n kí ló ṣe o? Ó dìde padà. Ẹ wò mí, ṣé o ṣubú sínú ẹ̀ṣẹ̀? Ṣé o ṣubú sínú ìpamí ọkàn? Ṣé o ṣubú sínú ìjákulẹ̀? Kò tí ì tán fún ọ o. Dìde padà, ronúpìwàdà,
má sá fún Ọlọ́run, má sá fún àwọn ènìyàn Ọlọ́run. Wá ojú Olúwa kó o sì ṣe kíni, kó o sì máa ṣe nǹkan kéékèèké tó bá láǹfààní àti máa ṣe náà títí tó Olúwa yóò fi mú ọ padà bọ̀ sípò pátápátá. Lọ́dún yìí dìde padà o. Lọ́dún yìí kí ni mo ní kó o ṣe? Dìde padà, torí pé Ọlọ́run sọ pé kò tí ì tán fún ọ. Ṣé ó dìde padà? Ṣé ó dìde padà? Kí ló tó bọ́ Ọlọ́run sọ̀rọ̀? Ràn mí lọ́wọ́, mo fẹ́ dìde padà sínú gbígbààwẹ̀ àtàdúà. Ràn mí lọ́wọ́, mo fẹ́ dìde padà sínú jíjèrè ọkàn. Ràn mí lọ́wọ́, mo fẹ́ dìde padà sínú kíka Bíbélì. Ràn mí lọ́wọ́, mo fẹ́ dìde padà sínú jíjáfáfá nínú iṣẹ́ rẹ. Ìwọ tó ń bá wọn nu ṣọ́ọ̀ṣì tẹ́nìkan wá sọ pé wọ́n ti ẹ̀wulẹ̀ gbá mọ́, àtijọ́ náà ló ti gbálẹ̀ mọ́, ó jẹ́ padà lọ ọbẹ̀ lọ́mọ gbálẹ̀. Ṣé wọn pé torí ó ń tàn kọ́ ló ṣe ń ṣe torí Ọlọ́run ni? Dìde padà. Ọlọ́run fẹ́ lù ọ́. Ọlọ́run sì fẹ́ lù ọ́. Ó fẹ́ lù ọ́ fógo rẹ̀. Kò tí ì tán fún ọ. Dìde padà. Bóyá ní ìbéèrè, bóyá nílò ìtọ́ni, bóyá nílò kẹ́nìkan gbàdúrà pẹ̀lú yín, ẹ pè wá sórí 07038085652 tàbí 07087682122 tàbí 07055307492. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá.